ọ̀nbọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ o kì í bínú ọmọ àlè ní sì máa fà. Ẹ kìlọ̀ fún Tani Olohun o, ẹ kìlọ̀ fún Tani Olohun o. Ṣé àwọn ẹbí bàbá yìí lọ sọ fún pé ara wọn ni kó tó ṣe nǹkan tó ṣe yìí? Ó tún ti ń bá bọ̀ o. Bóòlù yìí ó ṣe wò sùnsùn tí ó wò sùnsùn tí ó wò pé odidi àáfà ńlá oníwàásí àgbáyé tí gbogbo ayé mọ̀ kọ́ wá lọ kọrú nǹkan yìí ẹni ẹ̀wọ̀n tọkọ. Ṣé ọ̀ràn yẹn ni kó kí wọn pé ọ̀ràn yẹn ni kó kí àwọn ẹbí wọn ni àbọ̀ràn yẹn ni kó gbé fọ́tò wọn sí orí péèjì ẹ̀ ó wá kọ pé káwo orí ọjẹ́ nímọ̀ rí. Àwọn táwọn mọ̀ tí wọ́n kíra wọn báyìí làwọn tí wọ́n bá ń ṣẹgbẹ́ awo àtàwọn olóògbé ní wọ́n kíra wọn báyìí. Ṣé tó wá ń sọ fún wa ni pé bàbá náà bá yẹn ṣe wọn tó kú? Ẹ kìlọ̀ fún o. Lákọ̀ọ́kọ́ sí àwọn ẹbí bàbá lọ sọ fún ọ pé ẹgbẹ́ awo ń bàbá sọ́ra rẹ o, sọ́ra rẹ o. Eléyìí tó ti ṣe yìí ibi tí ó jà sí fún ọ Ọlọ́run ló mọ̀ o, sọ́ra rẹ o. Ẹni ẹ̀ wá dún tọkọ ẹni ẹ̀ wò nǹkan káwo orí ọjẹ́ mọ̀ rí. Bẹ̀rù Ọlọ́run o, bẹ̀rù Ọlọ́run o, má kọ lẹ́tà síbi inú Ọlọ́run o. Báyẹn mo máa ń fi àsìkò yìí kí gbogbo àwa mùsùlùmí pátá pàápàá jùlọ mùsùlùmí ilẹ̀ Yorùbá kó ara fẹ́ra kú bàbá wa Sheikh Muyideen Ajani Bello pẹ̀lú ògo Ọlọ́run ọba yóò bá gbà bọ́ wọn o, yóò bá ṣàmójúkúrò fún wọn o. Wala hawla wala quwwata illa billahil aliyyil azim.